240 303 466 tàbí kẹ́ ẹ pè sórí +233 545 307 577 lẹ́ẹ̀kan sí +233 545 307 577 spring baking. iléeṣẹ́ alárùbáríkà kan mo tún gbédè o iléeṣẹ́ tó ṣe é fẹ̀yìntì tó ṣe é súnmọ́ tó ṣe é gbójúlé Bisi Express ló lè ṣe é torí pé ọ̀gá ni wọ́n ọ̀gá nìkan láwùjọ òkúta iléeṣẹ́ alárùbáríkà Bisi Express Bisi Express Bisi Express wà nílùú Kasua Accra Ghana ibẹ̀ ni wọ́n wà tí wọ́n ti ń kọjá wọlé tí wọ́n tún ń kọjá jáde fún àǹfààní ẹ̀yin tẹ́ bá fẹ́ rọjà láti Nàìjíríà sílùú Ghana láti ìlú Ghana sílùú Nàìjíríà Australia ni Amẹ́ríkà ni Japan ni China ni kódà kíbikíbi tẹ́ ẹ bá wà tẹ́ ẹ bá fẹ́ kọjá wọlé Bisi Express ní kẹ́ ẹ súnmọ́ ìlú Kasua ni ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ kó ọjà jáde ẹ̀yin tẹ́ ẹ fẹ́ rọjà láti ìlú kan sílùú kan by air ni àbí by road Bisi Express ní kẹ́ ẹ súnmọ́ nọ́mbà tẹ́ máa pè wọ́n sí ó náà ní +233 244 780 330 Express ló lè ṣe é òní kẹ́ ẹ súnmọ́. àjànàkú kọjá amórí nǹkan fìrí tá a bá rẹ́rìn ká sọ pa àárẹ̀rìn iléeṣẹ́ tó yanrantí tó lálùbáríkà tó ṣe é súnmọ́ iléeṣẹ́ tó ṣe é bá dòwò pọ̀ Bisi Express Bisi Express ní kẹ́ ẹ súnmọ́ láti ìlú Kasua Accra Ghana ibẹ̀ ni wọ́n wà Bisi Express ń bá ní kọjá wọlé Bisi Express ń bá ní kọjá jáde Nàìjíríà sí Ghana ni Australia ni China ni ìlúkèlú tẹ́ bá wà tẹ́ bá fẹ́ ra ọjà wọlé bóyá by air ni àbí by road àbí lójú omi lẹ́fẹ́ kan tó bá ń kọjá wọlé Bisi Express ní iléeṣẹ́ tó yanrantí Bisi Express ní iléeṣẹ́ tó ṣe é fọkàntọ̀ Bisi Express ní iléeṣẹ́ tó ṣe é kówó rán àwọn náà ni nítorí pé ìta gbangba la ti bá gbà ẹni tó bá tó kàn náà la máa ń gbé nǹkan rán ẹni tó bá tó lọ́jà náà la máa ń rán lọ́jà Bisi Express àtàjèrè náà ni fún gbogbo ẹni tó bá súnmọ́ wọn tó bá bá wọn dòwò pọ̀ yíyanu road bus stop blue top Kasua ibẹ̀ ni wọ́n wà nọ́mbà tẹ́ máa pè Bisi Express sí òun náà ni +233 244 780 330 lẹ́ẹ̀kan sí +233 244 780 330 Bisi Express Bisi Express iléeṣẹ́ tó yanrantí. bára àfẹ́ máa rú ọjà tó jẹ́ bó jẹ́ ẹ́ńjìnì bó jẹ́ mọ́tò ni bó jẹ́ léèsì ni bó jẹ́ chain gbogbo nǹkan tó ń tà ní Nàìjíríà tẹ́ bá ti gbé wá lọ́wọ́ kan làwọn bàbá yín rà á dẹ̀ máa ń gbé á dẹ̀ gbé wá sẹ́nu ọ̀nà lẹ́yìn níbikíbi tẹ́ bá wà torí a ní ọ́fíìsì ní Tamale a ní ọ́fíìsì ní Kumasi a ní ní Cape Coast a dẹ̀ ní ní Takoradi bẹ́ẹ̀ náà la ní Accra kódà nínú Accra lé nípa fẹsẹ̀ bí the expressway àtúndí ní Kasua a ní ní Tẹ́sí a dẹ̀ ní ní Adẹ́ta àtúndí ní Adabraka tó yẹ pé ibẹ̀ ní end of Usoawa lẹ́yìn yẹn náà gbogbo nǹkan kí nǹkan tó yẹ pé nǹkan àlàálẹ̀ nǹkan tó yẹ pé nǹkan tí Ọlọ́run fọwọ́ sí ní àwọn iṣẹ́ tá. ǹjẹ́ ẹ ti gbọ́ nípa ilé iṣẹ́ kan tó fi ní lọ́kàn balẹ̀ iléeṣẹ́ spring baking and spring packaging tí wọ́n ń ṣe búrẹ́dì tìgbàlódé oríṣiríṣi onírúurú búrẹ́dì tẹ́ ẹ bá fẹ́ ó wà nílé iṣẹ́ wọn bíi butter bread wheat bread coconut bread sweet bread àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ fún ẹ̀yin tẹ́ ẹ fẹ́ ṣe alágbàtà wọn tàbí ẹ fẹ́ ra àrà túntà ẹ kàn sí iléeṣẹ́ spring baking bákan náà ni wọ́n tún ní machine tí wọ́n fi ń ṣe oríṣiríṣi nylon bíi souvenir nylon polybag nylon packaging nylon ice block nylon pure water nylon àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ spring pure water náà ò gbẹ́yìn bẹ́ẹ̀ fẹ́ kí wọ́n bá yín produce bottle water lónìrànràn yálà ẹ fẹ́ ṣe alágbàtà ni tàbí ẹ fẹ́ ra àrà túntà ẹ kàn sí olú iléeṣẹ́ wọn tí ó wà ní Samapun Light Industrial Area opposite International Community Secondary School Medina ní ìlú Ghana fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ pè sórí +233 240 303 466 +233 240 303 466 tàbí kẹ́ ẹ pè sórí +233 545 307 577 lẹ́ẹ̀kan sí +233 545 307 577 spring baking and spring packaging. ẹ kú lé làákó nílé o ẹ káàbọ̀ làákírò ọ̀nà àṣèbá gbogbo kínníkínní àṣèbá gbogbo fẹ́nifẹ́ni àṣèbá gbogbo bínibíni àwọn tán bí wà sáyé àṣèbá ọkùnrin o adẹ̀túnṣèbá obìnrin àṣèbá àwọn ọmọ àtàrí àṣèbá àwọn táàrí táwọn bá ń sọ fún ọ pé àwọn táàrí
wọ́n bá ń béèrè báwo la rí sóòmà pé èèyàn ń bẹ́nu èèyàn ń bẹ́nu èèyàn ni. a sì bá àwọn òkè méjì tá a gbọ́dọ̀ gbàgbé o a sì bá yín o. a sì bá gbogbo àwọn tó lọ ń kulé ayé lé lọ́wọ́ ẹjọ́ ojú wa ṣe o. Yorùbá bọ̀ wọ́n ní bẹ́ẹ̀ kò ló bá jú balẹ̀ ilẹ̀ alanu fún ni a sì bá rẹ o. a sì bá bí ojúmọ́ ti ń mọ́ a sì bá bí òòrùn ti ń wọ̀. a sì bá bí alẹ́ ti ń lẹ́ a sì bá bí ọjọ́ ti ń yọ o. nítorí pé Yorùbá bọ̀ wọ́n ní ẹ̀mú kan kì í mọ́jọ́ kọ́jọ́ mọ́ yọ. àwọn bàbá wa náà ni wọ́n tún fèdè sínú èdè wọ́n fọ̀rọ̀ sínú ọ̀rọ̀ wọ́n ní èdìdì kan kì í dosù kó mọ̀ sí kíni kó sùn mọ́là kó sùn mọ́ pé kó mọ́là lójú ọ̀run. àṣẹ ò ní ṣẹ aláṣẹ ò ní láṣẹ láyé kó mọ̀ ní kílé ayé ó mọ̀ mójúmọ́ nítorí pé Ọlọ́run ọba làṣẹ wà ní ó bá fún ìyá lórí. a sì bá ọba tí ń bẹ lábẹ́ wa ọba tí ń bẹ lókè wa ọba tí ń bẹ lẹ́yìn wa ọba tí ń bẹ tó yí wa po ni a mọ̀ ṣèbà rẹ o. a sì bẹ ọba tó ṣe pò náà ní omi tí ń bẹ lábẹ́ omi wa tí kìíní tí ìlú wa fi ń dọ́ta fi ń jó lókè. ọba tó dúró tì wá láti inú oyún dè ní wọ́n fẹ́ nìkọ̀ọ̀kan wálẹ̀ o. mo ti dé bí mo ṣe ń dé o bó mo ṣe ń gbé wá lójoojúmọ́. orúkọ tèmi ni Taofeek Shafihin Olapade ọmọ bíbí ìlú Ìbàdàn kó bọ́mọ jẹ́ ńlé bàbá tó bí mi lọ́mọ. ẹ̀pọ̀ ń bo là ń lọ lẹ́nìí. mo fẹ́ gbé yín débẹ̀ à ń lọ ìlú Agúnrégé. ìlú Agúnrégé là ń lọ lẹ́nìí. ibẹ̀ láti fẹ́ lọ mú ìtàn àwọn akọni ẹ̀dá wá láàrin wa. ìtàn àwọn akọni ẹ̀dá láàrin wa. àwọn akọni tàná. àwọn akọni tèní. àwọn akọni tí wọ́n fojú ara wọn hàn àtàwọn tá a lè dámọ̀ láíláí. wọ́n bá ń dákọ pé akọni ó yẹ kó o mọ̀ ipá àwọn ẹ̀kàn ẹ̀dá àwọn ẹni tó dá sàlẹ́sà là ń pè lákọni. so wá rí tí n bá tún wá sọ fún ọ pé akọni ni gbogbo ẹ̀dá tọ́lọ̀ ń dá sáyé pátápátá bẹ́ẹ̀ ni akọni jakọni lọ ni. nítorí pé ọdẹ tí ń perin ọbẹ̀dẹ tí ń pẹ̀fọ̀n ọdẹ tí ń peku ò gbọ́dọ̀ sọ̀rọ̀ lọ́dọ̀ ọdẹ tí ń perin tí ń pẹ̀fọ̀n ọdẹ tí ń pọ̀ kẹ́rẹ́ ò gbọ́dọ̀ sọ̀rọ̀ lọ́dọ̀ ọdẹ tí ń peku nù gbò peku olóṣèlú wọ́n lè pa ìwọ́n dẹ̀ lè peku ẹ̀dá ò lè peku ẹ̀ mọ́ o lè pa fítótó ó lè pọ̀yà ọdẹ kéékèèké ní ọdẹ tí ń pẹni òjẹ bẹ́ẹ̀ lọ́hùn kóhùn ó pọ̀yà láyè nítorí pé ní ti ń bẹ́nu irin jẹgbẹ̀rún. torí ẹ̀ la fi sọ wípé àwọn akọni wọ́n bá ń dákọ̀ àwọn akọni ó ráwọn tó ń pè lákọni láàrin wa. akọni ń bẹ láàrin àwọn ọkùnrin akọni ń bẹ láàrin àwọn obìnrin. bó o bá máa ń lo béèrè àwọn akọni tí wọ́n ń pè lákọni tí wọ́n bá tún wá dáwùjọ àwọn akọni àwọn ogun tó fara wọn pamọ́ pé àwọn ìsakọni láàrin yìí o. ẹ gbọ́ lórí ìkànnì Kaya TV Kaya rédíò nílẹ̀ tí ń gbọ́ ẹ bá ń ṣe ẹ bá ń tẹ láìkí ẹjọ́ débi yẹ kó dé o. ìtàn àwọn akọni ẹ̀dá láàrin wa la fẹ́ sọ lẹ́nu gẹ́gẹ́ bẹ́ẹ̀ sí máa ń gbọ́ lọ́jọ́ mẹ́jọ. ẹ wò ó a sì bá gbogbo àwọn tó yẹ ká kí o a sì bá gbogbo ládéládé a sì bá lóyè a sì bá aláṣẹ àtolùdásílẹ̀ lè ṣe Kaya TV Kaya rédíò Alhaji wa Lukman Ahmed Kaya ọlọ́run bá wa kẹ́ wọn kẹ́ tàlìjẹ́ náà gbogbo tán fi sílẹ̀ pátápátá Èdùmàrè ọba aláwòrán bí mọ́jì ó bàjẹ́ o. mo sì bá bàbá tó bí mi lọ́mọ mo sì bá ìyá tó bí mi lọ́mọ ó yá àyà ti bẹ́ẹ̀lẹ̀ báyìí ó bẹ́ sáré. ká tó wọnú ètò lọ ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ polówó ọjà àbẹ́yìn tẹ́ ẹ bá fẹ́ béèrè ẹ lè pè wá sórí nọ́mbà yìí ẹ tún lè WhatsApp wa +233 260 878860 +233 260 878860 tàbí kẹ́ ẹ pè wá sórí nọ́mbà yìí +233 5019 32736
+233 509 32736. ànílò agúnrégé là ń lọ ní àṣálẹ̀ ní ìlú agúnrégé láti fẹ́ lọ sọ̀tàn àwọn akọni. bí mo sọ fún yín pé iléeṣẹ́ Kaya TV Kaya Radio àwa kì í bá wọn ra àyè bá wọn ṣe èèrà àyè bá wọn ra kàyè bá wọn rí kíni àyè bá wọn sa ìrà tí ò lọ́mọ nú. owó yẹn tó jó fẹ́ pa mi lẹ́nu ni pé fẹ́ẹ̀kì táwọn èèyàn máa ń pè lóko fẹ́ bọ́ sí mi lẹ́nu. wọ́n á ní a kì í bá wọn ra ìrà tí ò lọ́mọ nú. a kì í bá wọn àyè bá wọn ra àbí a kì í bá wọn re ìrà tí kì í lọ́mọ nínú. ìrà ni ẹ̀yìn tó ti pọ́n lókè tó wá bàjẹ́. òun ni wọ́n ń pè ní ìrà ẹ̀yìn tó ti rà. ọ̀gá ní kán láwùjọ òkúta nítorí pé ohun tẹ́ ẹ bá ti gbọ́ ọ̀rọ̀ akúwárápátá bá ti sọ ni ọ̀rọ̀ tí akúwárápá bá ti sọ òde ọ̀run ló ti wá o. gbogbo tẹ́ ẹ bá ti gbọ́ nílé iṣẹ́ ojúlówó ni kò kìí ṣe kìí ṣe fẹ́ẹ̀kì rárá kìí ṣe pàǹdà nítorí pé fẹ́ẹ̀kì lédè yóò bá ní pàǹdà. ojúlówó ní tiwa a kì í bá wọn ṣe pàǹdà. ìtàn àwọn akọni láàrin wa ibẹ̀ la fẹ́ sọ̀rọ̀ lé lórí. ìlú agúnrégé là ń lọ. ǹjẹ́ wọ́n mọ̀ yí pé Ọlọ́run ní fúnni lọ́mọ sóò mọ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n bọ́lá ń ṣe ń fúnni lọ́mọ tó ó fi àṣẹ rẹ̀ káàkiri gbogbo àwọn orígun ilé ayé tó yẹ pé tẹ́ ẹ bá tọrọ ń bẹ àdúrà ó gbà. ṣùgbọ́n bọ́lá ń ṣe wá fi agbára sí gbogbo orígun ilé ayé kò sọ pé a máa lọ ọbẹ̀ ká lọ máa tọrọ owó àbí àtọrọ ọmọ wọn. ǹjẹ́ wàá mọ̀ yìí pé Ọlọ́run fi agbára sára igi léyìí tó ṣe pé béèyàn bá ṣépè lágbẹ̀ẹ́ igi náà èpè ó jà ń tàn. bẹ́ẹ̀ náà ni bágbára ṣe wà lára igi. béèyàn bá tọrọ orí ńbẹ tí ò tọrọ fún oore kò tọrọ lọ́wọ́ igi o ṣùgbọ́n kàn ṣàdúà pé kọ́lọ́hún gbàdúrà àwọn níbẹ̀ tí igi náà tó ṣe pọ́lọ́hún fún tó jẹ́ àbàmì igi tó o bá tọrọ nǹkan ń bẹ àdúrà ó gbà o. yàtọ̀ sáwọn tó ń bọ igi bẹ́ẹ̀ náà làwọn òkúta bẹ́ẹ̀ náà làwọn odò ṣùgbọ́n gbogbo àwọn nǹkan ọba tó fún wọn lágbára ò yọ̀ǹda fún wa pé ká lọ máa tọrọ lọ́wọ́ wọn. gẹ́gẹ́ bá àáfàá sì lè bọ bẹ́ẹ̀ lọ́n pé Ọlọ́run ṣàánú ẹ̀ lágbájá tọ́lọ́hún dẹ̀ ṣàánú ẹ̀ tó wọ láàfáà náà. gẹ́gẹ́ bí pásítọ̀ sì gbọ́dọ̀ bọ ọbẹ̀ lọ́run tó mọ̀ yí pé bó bá bẹ̀ bẹ̀ lọ́run pẹ̀lú mímọ́ rẹ̀ sọ́dọ̀ Ọlọ́run àdúrà rẹ̀ ó gbà. ipò yìí náà làwọn nǹkan yìí wà tọ́lọ́ ń dá lórí rànran. sẹ́ẹ̀ mọ̀ pé aláṣejù èèyàn ní máa fà lọ́lọ́run gẹ́gẹ́ bá aláṣejù èèyàn ṣe mọ́kùtà lélẹ́dùmarè. aláṣejù èèyàn náà ní mú pásítọ̀ lọ́lọ́run gẹ́gẹ́ bá aláṣejù èèyàn ṣe mú igi ní Elédùmarè àbáwọn tó ń bọ omi. kò sí nǹkan míì ń gbòsè yìí pé tán bá ti ń gbàdúrà tádùá bá ti ń gbà ń bẹ̀ ni wọ́n fi sábàbí pè wọ́n lọ́lọ́run. bẹ́ẹ̀ dẹ̀ ni àṣẹ Ọlọ́run ọba fọ́nká bẹ́gẹ́ bójú sí fọ́nká sórí ilẹ̀ ayé ni. mọ́rin a ṣèwádìí gẹ́gẹ́ bí àwọn eléyìnbó wọn náà ṣe investigation káàkiri a ṣèwádìí káàkiri ń pé àwọn àràwọ̀ lọ́lọ́run ọba aláwùrà bí dá sórí ilẹ̀. a jáde láti ìlú Nàìjíríà ìlú Ghana ń bí gbéra lọ sí ìlú Nàìjíríà adóríkèríkè Ọ̀yọ́ la sì ń bá pò lọ́wọ́ ìlú Ọ̀yọ́ la sì wà oríkèríkè àbí ká ní orígun ìlú Ọ̀yọ́ la sì ń ṣe kíni là ń ṣiṣẹ́ lé lórí lọ́wọ́ yìí. ibẹ̀ láti ráwọn ẹranko tó ṣe yí pé ẹranko náà bá wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tó bá sọ̀rọ̀ tó bá sọ ńgbà náà yóò ṣe o. ẹranko kan bẹ bó bá wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ bó o bá ń sunkún ọmọ ń táìmù náà kìí ṣe pé ó ń sin o kìí ṣe pé ó lọ bọ́ o ṣùgbọ́n ẹranko náà bó o bá dúró lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ó yóò mọ̀ pé wà ń bẹ̀ tó bá sọ̀rọ̀ ńgbà náà anything tó bá sọ ńgbà náà àṣẹ́gun gẹ́gẹ́ bọ́lọ̀ ń ṣe fún agbára rẹ̀ káàkiri inú ayé torí ká mọ̀ bá àráre ká mọ̀ bá àrásà ká mọ̀ bá rí bànújẹ́ lọ́lọ́ fi fún àṣẹ rẹ̀ káàkiri gẹ́gẹ́ bójú ṣe ń rọ̀ lọ́lọ́ ń ṣe fún agbára káàkiri inú ayé ẹni bá wá kàn lára láàmú pè láwọn àkàndé èèyàn ẹni bá rí mú ń bẹ̀ láàmú pè láwọn àkàndé èèyàn ẹni bá gba àwọn nǹkan èyí àlejò láàmú pè láwọn ìmọ̀ àwọn ẹni orí dásẹ̀ lẹ́sà táwọn èèyàn sọ́dọ̀ òrìṣà. àwọn èèyàn ń bẹnu ayé àwọn èèyàn tó ṣe é pé wọ́n ṣòro fojú di
láwọn èèyàn tó ṣe pé tó o bá ronú dáadáa tí wọ́n máa gbèsè tó o bá dúró dáadáa nínú ẹ̀sìn ó dẹ̀ sọnù nínú ẹ̀sìn tó wà tí ẹ bá ṣe pé o bá nípọn nínú ẹ̀sìn dáadáa tó nígbàgbọ́ nínú Ọlọ́run ọba tó ń sìn gẹ́gẹ́ bí ẹ̀sìn Islam ẹni tí ò bá nígbàgbọ́ tó bá dọ́dọ̀ wọn yóò fẹ́ẹ̀lì yóò dẹ̀ bọ́ sọ́dọ̀ ẹlòmíì yóò máa sìyàn ní sin náà ọba mọ́. ẹ gbọ́ so wá láwọn nǹkan èèmọ̀ tá à ń sọ tó ń bẹ lórígun mẹ́rẹ̀ẹ̀rin ayé yìí gẹ́gẹ́ bí ìta lọ bá nílùú Agúnrégé lẹ́yìn tá a lọ ṣèwádìí tá a wá ìdí rẹ̀ dé ìlú Agúnrégé wọ́n ń pè ní ìlú Agúnrégé òkè kan ń bẹ nílùú Agúnrégé wọ́n ń ké òkè yìí ní òkè àjàngbàdì òrókè àjàngbàdì tí n bá sọ fún ọ wípé òkè yìí ẹ̀dẹ́ èèyàn ni o sórí ọ̀pọ̀lọpọ̀ àwọn tẹ́lẹ̀ ń kọ́kọ́ dá sílẹ̀ ayé tẹ́lẹ̀ òmìrán ni wọ́n ibi tó ti mọ̀ ni pé ǹjọ́ délùú kan tí wọ́n ń pè ní Ìsẹ́yìn rí so dé Ìsẹ́yìn rí ó dáa tó bá wá dé ìlú Ìsẹ́yìn rí so dé Ìníṣà rí bó o bá dé ìlú Ìníṣà rí ó rí wípé àwọn tó ń bẹ ìlú Ìníṣà wọ́n mọ ìtàn àṣírí tí ń bẹ ìlú wọn tí gbogbo ọ̀kọ́ ẹ̀mọye èèyàn tí wọ́n bá ti gbẹ́lẹ̀ tí wọ́n ń wú àwọn òkú àwọn èèyàn jáde tí wọ́n ti gan bí wọ́n ti dà pátá gbogbo àwọn tó wà nílùú Ìníṣà wọ́n lè sọ̀tàn àwọn tí ń bẹ nílùú wọn wọ́n kó gbogbo àwọn ère tó ń bẹ ń bẹ jáde àwọn èèyàn tọ́lọ̀ ń sọ di ère tọ́lọ̀ ń sọ di òkúta èyí tó ń lọta èyí tó ń bímọ lọ́wọ́ èyí tó ń lọ sódò èyí tó ń lọ sóko èyí tó ń bólólùfẹ́ rẹ̀ sọ̀rọ̀ lọ́wọ́ àbí èyí tó ń gélá wọ́n bá ti ń gbẹ́lẹ̀ páwọn fẹ́ kọ́lé bá àwọn aráàlú Ìníṣà tá à ń pè ní Ìníṣà yìí wọ́n máa ń wú àwọn òkú àwọn èèyàn tó ti sikini tó ti dà pátá wọ́n máa ń wú wọn jáde ní. ó gbọ́ ó jẹ́ tó jẹ́ kí n sọ eléyìí wípé àwọn ẹ̀dá tó ló ń kọ́kọ́ dá síwájú ní ayé òmíràn ni gbogbo wọn o kí là ń pè lómìrán àwọn èèyàn tó ga tó ilé 1 million àwọn èèyàn tó ga tó ilé 500,000 building làwọn tọ́lọ̀ ń dà torí baba ńlá wa ànábì ádámà gan tó jẹ́ baba ńlá wa tàkọ́kọ́ lọ́kàn nù tó dáadáa òmíràn ni. kó tó di pa àwa ń gbọ́ pé ìgbà 11 ni baba ńlá wa ádámà wálé ayé ìyẹn ló fi mọ̀ pé ayé tá a ti ń lò lọ yìí ayé ẹlẹ́ẹ̀kọkànlá là ń lò lọ yìí a bá ń sọ fún ọ wípé ọlọ́run ò dá nǹkan kan mímọ́ àwa tá a ti wà nílé ayé náà ló ń tún dá gbogbo ẹ̀dá tẹ́ ẹ bá rí tí bá ń ṣèkà lọ́wọ́lọ́wọ́ báyìí ní tó pa tí ń gbò wáyé àkọ́kọ́ ló kọ̀ǹtínù tí ń ṣe ẹ̀dá tẹ́ ẹ bá wá rí tó bá ń ṣe dáadáa ń sìn tó pa tí ń gbà tó ṣe tó lólé ayé àkọ́kọ́ lọ́wọ́ náà ló kọ̀ǹtínù tí ń ṣe ibi a ti ń lọ ní pé ìtàn àwọn akọni láàrin wa sọ́ọ́rí tó bá dé àwọn orí àwọn àpáta kan wàá ṣàdédé rí ẹsẹ̀ àwọn èèyàn tó hàn lórí àpáta tó bá dórí àwọn àpáta míì wàá rí àwọn ibìkan tó dàbí ibùsùn tó bá wá dórí àpáta míì wàá rí àwọn ibìkan tó dàbí èyí pé ojú ẹsẹ̀ èèyàn 2, 3, 4 lórí àpáta sórí láyé ìgbà tá à ń sọ yìí àwọn èèyàn tó ń bẹ ń gbà náà báwa náà ṣe ń tẹnu yèèpẹ̀ tí ẹsẹ̀ wa hàn ńlẹ̀ àwọn náà ṣe lágbára láti tẹ orí àpáta tí ó sì ṣe kíni tí ó dẹ̀ hàn níbẹ̀. àwọn eléyìí ni ọ̀rọ̀ Ọlọ́run Kùránì sọ wípé ẹja sáàkì bó ṣe tóbi tóun àtẹja àbùnbùtán má bá tọwọ́ bọnú òkun ó gbé ẹja náà jáde wá wá nà sínú sánmà láàrin ìṣẹ́jú kan sí ìkejì ẹja tí wọ́n nà sínú sánmà yẹn ẹja náà ó dẹ̀ gbẹ lẹ́ẹ̀kan náà wá dẹ̀ mọ̀ jẹ́ bẹ́ẹ̀ ní gbígbẹ so mọ̀ pé tútù ni wọ́n mú jáde nínú mi ibi wọ́n ga dé ọwọ́ wọn fẹ́ kan sánmà gẹ́gẹ́ bí wọn náà ṣe máa ń na aṣọ tó gbẹ láti inú yàrá rẹ tó sá síta tí ó dẹ̀ gbẹ bẹ́ẹ̀ náà ló ṣe rọ̀ wọ́n lọ́rùn láti tọ́ bọnú òkun láti mú ẹja tó tóbi jù táwa ń sá fún àwọn ó dẹ̀ nà wọ́n mọ̀ wá nà sínú sánmọ̀ òòrùn ó dẹ̀ gbẹ́ lẹ́ẹ̀kan náà ó dẹ̀ máa jẹ́ òmíràn làwọn tá à ń sọ yìí àwọn
ẹ̀dá yìí náà ọ̀pọ̀lọpọ̀ wọn lọ́lọ́run sọ di àpáta. Alágbára èèyàn ń bẹ nínú wọn gẹ́gẹ́ bá alágbára èèyàn ṣe wà lọ́dọ̀ tèmi àti ẹ. Gẹ́gẹ́ bá wọn ṣe láàfáà tó lè bẹ Ọlọ́run pé kọ́lọ́run jẹ́ kójú rọ̀. La ní aláwo tó lè sọ pé Ọlọ́run kójú rọ̀. Aláwọn pásítọ̀ tó lè pàṣẹ fẹ́dẹ́dù àti ó sọ fọ́lọ́run pé níta àfẹ́ lílé. Bẹ́ẹ̀ náà làwọn èèyàn tí wọ́n sọra wọn tọ́lọ́run sọ di àpáta. Àwọn ejò tọ́lọ́run sọ di àpáta. Àwọn igi ńlá tọ́lọ́run sọ di àpáta. Àwọn ààyè tí àti àwọn kan ti lò rí tó dá àyè àṣẹ. Ààyè yìí ló dá àwọn ààyè táwọn èèyàn wá rí nǹkan àìmọ̀ ń bẹ̀ báyìí. Àwọn nǹkan ìmọ̀ yìí ni wọ́n ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ táwa ń pè ní àwọn onílẹ̀. Tàtún pè wọ́n ní akọni ẹ̀dá. Ẹ gbọ́, a lọ sílùú Agúnrégé. Àwọn àpáta tá a bá ń bẹ̀ bó o bá ṣàdúrà ń bẹ̀ yóò ṣẹ o. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ń bẹ̀ tí ń lọ ń bọ Ọlọ́run bẹ̀. Àwọn míì tiẹ̀ ń lọ ń sìn. Sẹ́mọ̀ wípé mo sọ pé bẹ́yàn bá rìn jìnnà nígbà míì yóò sọnù. Ó bá wádìí Ọlọ́run ọba rẹ̀ ó bá ara rẹ̀ níbi tí ò yẹ kó o bára rẹ̀. Agbéra láti ìlú Ghana lọ sí ìlú Nàìjíríà, láti ìlú Nàìjíríà Ìbàdàn Adékìní arìn bẹ́ẹ̀ tá a fi dé ìlú Ṣakí, adé ìlú Ṣakí àtúndé ìlú Ìràwọ̀, láti ìlú Ìràwọ̀ gbéra lọ sí ìlú Agúnrégé. Ẹ gbọ́ bírìn náà ṣe ń lọ lélẹ̀. Ibi tí à ń wò yìí ni wọ́n ń pè ní òkè. Sẹ́ẹ̀rí báyìí òkè Súnà ní area kìíní Ìràwọ̀ ibẹ̀lẹ̀ ń wò. Ìràwọ̀ road àgọ́ ààrẹ ibẹ̀lẹ̀ ń wò bá a ṣe gbéra láti ìlú Ìràwọ̀ ta tún gbà lọ Agúnrégé lọ. Ọ̀kadà gbé wa bẹ́ẹ̀ pẹ̀lú ọ̀kẹ́ ìmọ̀ye ọ̀kadà lẹ́yìn wa tá a fi ń ṣèwádìí. À ń ṣèwádìí àwọn akọni. A gbọ́ ìtàn yìí pé òkè kan ń bẹ nílùú Agúnrégé tí wọ́n ń pè ní òkè àjàngbàdì. Òkè ìgbàdì. Àgbéra bẹ́ẹ̀ lóòótọ́. Bá a ṣe ń lọ́nu o. Adúlọ kábíyèsí ń bẹ. Àbáwọn olóyè lọ́tún. Kábíyèsí pe àwọn aráàlú pé àwọn aráàlú kan ń bọ̀, àwọn kan wá wádìí àwọn nǹkan kan. Bá a ṣe dé ìlú kan lélẹ́yìí. Tí n bá gbàgbé orúkọ ìlú yìí, a sinmi díẹ̀ nílùú yìí gbà tí a gbéra. Àwọn èèyàn tán bá jẹ́ aráàlú Agúnrégé àbí ìlú Ìràwọ̀, wọ́n ti mọ̀ pọ́nà sẹ́yìn lágbéra léyìí. Wọ́n ti mọ̀ bí ìtàn náà ṣe ń lọ. A tún kọ̀ǹtínù ń gbà tààrà ń ta fẹ́ràn tán. Òkè tá à ń sọ yìí, tó o bá dé orí òkè yìí, bó o bá gbé kámẹ́rà rẹ débẹ̀ kó o tó gùn kò ní sọ̀rọ̀ mọ́. A gbìyànjú láti gòkè náà. Òkè náà ẹ̀ ń bá fojú di òkè náà, kí àmì èèyàn ló fojú di òkè tá à ń sọ yìí. Ló ti pé àwọn tó fojú di òmò wálé mọ́. Nínú tòta gbọ́ ń pa òkè àjàngbàdì yìí. Òkè ìgbàdì. A gbọ́ pé òkè náà ga débi wípé ó lóun fẹ́ kan ọ̀run. Òkè náà fẹ́ kan ọ̀run nínú tòta gbọ́ látẹnu kábíyèsí. Wọ́n ní bókè náà ṣe ń lọ, àrá sán débi wípé ó dẹ̀ gé òkè náà, ó gé sí méjì. Ìgbà tó wá gé sí méjì, ibi tó wá bọ́ sí gbogbo bẹ̀ náà la rìkọ́ọ̀dù. Bá a ṣe gbéra láti ìlú Ìràwọ̀ tá à ń lọ sílùú Agúnrégé eléyìí. Ààyè kan bẹ́nu òkè náà tó ṣe yí pé ọdọọdún àwọn tó ṣe yí pé wọ́n máa ń bọ Ṣàngó, àwọn tó máa ń bọ Tọ́ndà, àwọn ni àwọn lọ máa ń bọ ń bẹ̀. Àti wọ̀lú Agúnrégé lọ díẹ̀díẹ̀. Ẹ gbọ́, ààyè yìí ni wọ́n sọ pé wọ́n ti máa ń fi ẹṣin funfun wọ́n fi máa ń bọ òkè náà. A béèrè pé kí ló dé tẹ́ fi ń fẹ́ ẹṣin funfun bọ̀. Wọ́n jó yé wa pé àrá tó sán lọ́jọ́ kìíní àná
tó fi gé òkè náà sí méjì ó ní àwọn nǹkan tó ṣẹlẹ̀ o ṣùgbọ́n nígbà wọ́n ṣèwádìí ẹ gbọ́ lẹ́nu bàbá wa kábíyèsí aláṣẹ ọba wa tìlú Agúnrégé. wọ́n fẹ́ ṣe bọ́ ẹ̀ṣin funfun ìgbà tó ń fẹ́ ṣe bọ́ ìgbà tó tún yá wọ́n tún ní àwọn tó ń fi màálù bọ́. wọ́n ní òyìnbó kan gbìyànjú láti gun òkè náà òyìnbó yìí gbìyànjú bó ṣe ń gùn ní bára rẹ̀ ńlẹ̀ ṣùgbọ́n gbó gbìyànjú láti gùn lẹ́lẹ́kẹta òyìnbó náà jábọ́ ni o. òkè àjàngbàdì òkè ìgbàdì ẹ rí i. ẹ rí bókè dáṣẹ. ẹ bá ti gbéra pé ẹ fẹ́ rẹ̀. èyí tí wọ́n pè ní. bẹ́ẹ̀ ni fóònù tẹ́ ẹ bá mú lọ́wọ́ àti ìgún o a ṣẹ̀ṣẹ̀ fẹ́ gbẹ́sẹ̀ lé ní o gbogbo fóònù kálukú iná ò ní sí lórí ẹ̀ rárá bẹ́ẹ̀ ni nẹ́tíwọ̀kì dẹ̀ yí bẹ̀ po ni a gbìyànjú à ń rìkọ́ọ̀dù pé fóònù táwa mú wa fóònù tó ju fóònù lọ ni àwọn kámẹ́rà tó ju kámẹ́rà lọ ni a gbìyànjú láti flying drone tá a tún gbé lọ́wọ́ drone ọ̀mà kò mọ̀ fún a gbìyànjú àti mú fóònù wa káfi yá bá a ṣe gbẹ́sẹ̀ kínní ẹsẹ̀ kejì tá a gbé débi ibi tó mọ́ díẹ̀ báyìí ibẹ̀ ni àwọn tó jẹ́ àwọn olóyè tó wà ńbẹ̀ wọ́n jẹ́ oyé wa pé sẹ́ẹ̀rí bíi àwádé yìí ẹni bá ní fóònù ẹ pa fóònù yín o bẹ́ẹ̀ bá wa pa ó dáhùn lójú pé ká tó gbẹ́sẹ̀ méjì fóònù yín ò ní ṣe nǹkan kan mọ́. àwàdà la pé a gbé fóònù wa o àbá bẹ̀rẹ̀ sí rìkọ́ọ̀dù ìgbà tá a débì kan fóònù tèmi ló kọ́kọ́ pa yín ọ̀rẹ́ mi bá gbé fóònù tiẹ̀ ó ní fóònù tèmi tún ju fóònù Ṣàfihìn lọ a bá tún tẹ̀síwájú sókè díẹ̀ ìgbà tá a gbé fóònù tiwọn náà kò mọ̀ rí nǹkan kan rìkọ́ọ̀dù. ìlú Agúnrégé là ń lọ tẹ́ ẹ ti ń wò wá tà ń gbéra díẹ̀díẹ̀ tá ń lọ o. ayayaya agbéra dèlù Agúnrégé ẹ̀yà yìí náà ẹgbọ́ díẹ̀ nínú àwọn ọ̀rọ̀ tá a sọ lójú ọ̀nà. èmi ti mọ̀ ọ́ dámọ́bìn ṣé mo ṣe ní addition fún àwọn ọmọ dáná sí. bá a ṣe ń gbéra nìyẹn mo fẹ́ fi sáńbọ́ọ̀dù kan ìkẹ́ lè mọ̀ pé òtítọ́ nílùú ta lọ. ohun tí iléeṣẹ́ káyà ò bá ní ṣe àwọn ò ní ṣe ń tiwa à ń tà bá ní ṣe àní sọ. àwọn ìlú yìí gbogbo ẹ̀yin aráàlú Agúnrégé ẹ̀yin tẹ́ lówó ẹ̀yin tẹ́ lọ́lá wọ́n ní ìdìrànlọ́wọ́ yín ìlú náà torí pé bí ìlú náà ṣe dára tó wọ́n ní ìdìrànlọ́wọ́ omi kò sómi ìlú náà dáadáa bẹ́ẹ̀ ni kò sí nọ́mbẹ̀ dáadáa sólà ni gbogbo wọn ń lò pátápátá. a ní òkè tí wọ́n ń pè ní òkè Ìgbàdì yìí nílùú Agúnrégé bá a ṣe ń rìn bá a ṣe ń rìn pọ́nà jìn dáadáa. Ayayaya bá a ṣe wọnú ìlú náà ẹ̀yin tẹ́ ẹ bá mọ ìlú Agúnrégé dáadáa ẹ ti rí sáńbọ̀dù tó wà tó àárín yẹn tó ń pọ̀ welcome to Agúnrégé community welcome to Agúnrégé community. Bá a ṣe wọnú ìlú Agúnrégé nù ìlú Agúnrégé gangan la ti bọ́ sí. gbogbo ibi tá ì rí ìlú Agúnrégé níbẹ̀ o
agúnrégé tí wọ́n sọ di agúnrégé. àwọn náà òkè àjàngbàdì lẹ́ ń wò lọ́ọ̀kan tó tóbi yẹn o. òkè àjàngbàdì lẹ́ ń wò lókè tó lé téńté òkè tó tóbi gan ni o. ó lẹ́ ń wò tó tóbi lẹ́yìn ìlú wọn. òkè ìgbàdì lẹ́ ń wò tó tóbi lẹ́ ń wò lẹ́yìn àwọn ìlú. bá a ṣe gbéra tá a wọ̀ lọ agúnrégé bẹ́ẹ̀ làwọn èèyàn ń wò wá náà ń pè wá náà ń sọ nǹkan fẹ́. ẹ bá a sọ fún ìjọba nídìí omi o ẹ bá wa sọ fún ìjọba nídìí náà. ṣùgbọ́n ìlú yìí ń ṣòwò wọ́n ń ṣe bísínẹ́sì púpọ̀. ìlú yìí ni wọ́n ń pòdúsì àwọn èlùbọ́ ọṣù tó dára àwọn gàárì tó dára ni wọ́n ń pòdúsì jáde nílùú náà. epo pupa àti èso kan tí wọ́n ń pè ní kaṣú táwọn kan ń pè ní kájú. ẹ bá dèlù agúnrégé àwọn ni wọ́n ń pòdúsì èlùbọ́ ọṣù tó pọ̀ jù. gbogbo Ṣakí Ìràwọ̀ agúnrégé jẹ́ nàmbà 1 ńbẹ̀. wọ́n jẹ́ nàmbà 1 ọ̀kan ni wọ́n. ẹ bá fẹ́ ra mọ́tò ẹ fẹ́ ra iṣu àmàlà aṣu dúdú bíi tírélà ẹ bá ní agúnrégé. ẹ gbọ́ bá a ṣe ń tẹ̀síwájú lélẹ́yìí àti wọ̀lú àgbọ̀n. àti wọ̀lú agúnrégé à ń bèrè yìí lọ́wọ́ àwọn èèyàn yìí pé a fẹ́ dọ́dọ̀ kábíyèsí. ẹ kọ́ lọ. bá a ṣe dáàfin ọba wa agúnrégé rèé o. àfà ń wọlé o ń wọlé ní tẹ̀sán wọlé. Akoni àti àṣà àti ṣe ilẹ̀ Yorùbá láti lè ṣe káyà tí lè káyà rè láti ìlú Ghana ìlú tàwa ni wọ́n pè ní agúnrégé ẹ ṣe àbọ̀. ti ń bèrè pa ti wọ̀lú agúnrégé. ààfin ọba wa agúnrégé lẹ́rí ń o. sẹ́ẹ̀tìrì báyìí welcome to the palace of agúnrégé. ìyẹn kí ni onígbàdì ọba wa onígbàdì. ìlú tá a wà yẹn náà ń pè ní onígbàdì agúnrégé land. ẹ ti rí ìtàn kọ síbẹ̀. òkè yẹn gẹ́gẹ́ ni wọ́n ń pè ní òkè ìgbàdì. ìlú tá a wà ni wọ́n ń pè ní ìlú agúnrégé. bá a ṣe wọlé tá a dé ààfin lọ́dọ̀ àwọn bàbá wa kábíyèsí èyí. adáàfin àwọlé àsọ̀ǹtà àfẹ́ fún kábíyèsí. wípé láti lè ṣe káyà láti wá a gbọ́ ìtàn àwọn akọni nílùú lẹ̀lẹ́ yìí nílùú yìí ló jẹ́ ká wá láti wá ṣèwádìí. wọ́n gbà wá láàyè wọ́n ní ká wọlé. ẹ wo ẹ máa bẹ́tò ń bọ̀. tí ò bá gbà lóòótọ́ ṣe ti rí pé wọ́n ya òkè kan sí ẹnu ọ̀nà bàbá. wọ́n ní welcome to the palace of onígbàdì of agúnrégé land. Ọ̀yọ́ state náà níbẹ̀ wà o. orí tí wọ́n ya àwòrán tí wọ́n yà sẹ́gbẹ̀ẹ́ nígbà tán ya adé sẹ́gbẹ̀ẹ́ ọ̀tún wọ́n ya òkè kan sẹ́gbẹ̀ẹ́ òsì. òkè tí wọ́n yà yẹn gangan ni wọ́n ń pè ní onígbàdì òkè onígbàdì. ìlú tí wọ́n wà yẹn ni wọ́n ń pè ní ìlú agúnrégé. bá a ṣe wọ ọ̀dọ̀ àwọn bàbá wa kábíyèsí nìyí wọ́n sọ̀rọ̀ púpọ̀ nípa òkè náà fún wa. ẹ̀sùn wọn ẹ̀ka ọ̀rọ̀ ẹ̀ka lẹ́ ẹ̀kú ìyá lẹ́ta
níbi gbogbo ojú gbogbo etí tó ń gbọ́ mi pátápátá níbi gbogbo ibi tó lọ ń dá gbogbo ẹ̀dá sí pátápátá láláwọ̀ funfun ni àbí ní aláwọ̀ dúdú. Orúkọ tèmi ni Taofeek Shafihin Olapade láti lè ṣe Kaya TV Kaya Radio nílùú Ghana, Accra, Ghana, alájò tí a fi kalẹ̀ sí. Bẹ́ẹ̀ ni àwọn alágbéra láti ìlú Ghana wá sí ìlú Nàìjíríà sí orílẹ̀-èdè Nàìjíríà ní àdúgbò kan tí wọ́n ń pè ní Agúnrege. Bẹ́ẹ̀ ni ní gbogbo bíi táwọn yìí náà under Ọ̀yọ́ state náà ni àbí ibẹ̀ náà ni a wà. Ààfin àwọn bàbá wa ni a wà báyìí. Ààfin àwọn bàbá wa ni a wà. Kí Ọlọ́run bá kí ó jẹ́ kí wọ́n pẹ́ fún wa. Ìlú Agúnrege ò ní bàjẹ́. Ó sì ń gúnrege tó ń dùn tó ń dán tó ń dùn tá a fi rántí tó fi wá nípa àwọ̀ bẹ̀ tó fi wá fi gúnrege tí ò bàjẹ́. Ayọ̀ bẹ̀ ò ní bàjẹ́ o. Gbogbo ẹ̀yin ará ọmọ Agúnrege pátápátá jákèjádò aláwọ̀ funfun lẹ́wà ni àbí aláwọ̀ dúdú ó yá gbogbo yín ẹ máa wo iṣẹ́ táwọn bàbá wa ṣe síbẹ̀ ẹ̀já kún un lọ́wọ́. Ààfin bàbá wa láwà yìí. Kábíyèsí o. Ààfin àwọn bàbá wa láwà yìí ọba Ige Ahmed Akanji ọ̀dọ̀ wọn ni àwà yìí tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ wọn. Ẹ bá ń ṣe kábíyèsí fún bàbá. Kábíyèsí o. Ọlọ́run jẹ́ kí á pẹ́ fún wa. Bàbá ẹ káàsán bàbá. Kábíyèsí o. Ẹ kú àdótì wa. Ẹ jẹ́ tó kú ìgbà láàyè wa tí ìgbà wá láàyè àmọ́ rí yín bá o. Ìlú Agúnrege kò ní bàjẹ́ o. Bàbá káwọn yóò lè mọ̀ yín. Ọba wa Onígbàdì of Agúnrege land àwọn lẹ́rí mu. Ààfin Onígbàdì ọba wa bàbá wa Onígbàdì 1 tìlú Agúnrege àwọn náà lè rí ta tún ta kí n tún kí wa. A béèrè ìbéèrè lọ́wọ́ bàbá pọ̀ pé òkè kan bẹ́ẹ̀ lù yìí agbá òkè àìmọye nǹkan di òkè náà. Òkè tá à ń wò tá a fẹ́ lọ bẹ̀ yìí ó nígbà tẹ́ lè lọ bẹ̀ o. Òkè tó ṣòro láti lọ ni kódà ńgbà tá a débẹ̀ àwọn bàbá fi yé wa pé òkè tẹ́ ń wò yìí o wọn kì í lọ ọbẹ̀ lọ́sàn-án gan ó dìgbà tọ́wọ́ bá rọ̀. Òkè tẹ́ ń wò yìí gbogbo àwọn èèyàn tí wọ́n ṣe kíni tí wọ́n kọ́lé sẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tó bá di lálẹ́ báyìí wọ́n ilé sùn o. Tí ìbá ṣe pàwọn táwọn jára lé ẹni tó kọ́lé sẹ́gbẹ̀ẹ́ rẹ̀ kìí sẹ́gbẹ̀ẹ́ rẹ̀ gangan o. Wọ́n ilé sùn torí pé òkè yìí a máa gbin àwọn nǹkan ìbọra pọ̀ nú òkè gan. Òkè tẹ̀ ń wò tá à ń pè ní òkè Ìgbàdì. Ẹ gbọ́ díẹ̀ lẹ́nu bàbá wa nítorí àwọn èèyàn tó sọ̀rọ̀ pọ̀. Ọ̀yọ́ state area Ọ̀yọ́ state kán lè mọ̀ ẹ̀dá pẹ̀lú àmì dáwọ́ yín àti àdúgbò tí a wà yìí. A dúpẹ́ fún Ọlọ́run ọba tó ní àpọ́nlé lọ́dọ̀ ló máa fún ẹnìkọ̀ọ̀kan wa lé. Ọba tó ní àánú yóò máa ṣàánú ẹnìkọ̀ọ̀kan wa ẹ̀lú ó máa gbé padà. Orúkọ mi ni ọba Ige Akanji Ahmed Onígbàdì ti ìlú Agúnrege ìjọba àti isbo local government. Kábíyèsí o. Ìlú Agúnrege Olúwa yóò máa tẹ̀wájúwájú yóò sì jẹ́ kọ́rọ̀ wọ́n máa gúnrégé. A tẹ ìlú Ìdó ní ọjọ́ tó ti pẹ́ sẹ́yìn. Ìlú yìí jẹ́ ìlú olókìkí bí ó lè ṣe. Bàbá wa Onígbàdì àwọn ilẹ̀ ń wò ẹ ti gbọ́ níwọ̀nba díẹ̀ tán sọ ọ̀rọ̀ pọ̀ tán sọ àti ìdíbẹ̀. Ṣùgbọ́n kan nínú àwọn ìyá wa nínú ìlú náà àwọn náà máa bá wa dá sọ̀rọ̀ wọ́n sọ̀rọ̀ wípé bójú ò bá sí nílùú àwọn sẹ́ẹ̀rí òkè Ìgbàdì tá à ń wò yìí eléyìí kọjá àwọn tẹnutẹnu o. Àwọn òkè yìí wọ́n láwọn Fúlàní kan kọ́lé sẹ́gbẹ̀ẹ́ rẹ̀ sẹ́ẹ̀mọ̀ pé nugbó làwọn Fúlàní máa ń kọ́lé sí. Àwọn Fúlàní náà ò lè sùn o tó bá ti di lóru làwọn àǹjànú ibẹ̀ ó wọlé wá bá gbogbo wọn pẹ̀lú bọ́n ṣe lágbára tó bọ́n ṣe ní nǹkan tó. Gbogbo àdúgbò náà wọ́n máa ń gbọ́ táwọn nǹkan máa ń sọ̀rọ̀ nínú àpáta náà rẹpẹtẹ. Ẹ̀gbọ́n ẹ̀jẹ̀ á gbọ́ díẹ̀ nu tí màmá náà sọ. Kristẹni àtẹlẹsìn ìbílẹ̀ ọ̀kan náà ni gbogbo wa ṣe. Ààfin mo wà yìí mo rí tẹ ìdàjà borí mo tún rí àwọn bàbá wa tó jákòwé ní àfáà ni wọ́n mo tún rí gbogbo ẹ̀yìn
náà orúkọ yìí ń wà àmọ́ kí báwo kéde ẹ ṣe rí tó jẹ́ kí ìfẹ́ náà wó pọ̀ níbẹ̀. tó jẹ́ kó ṣòro ní tó bẹ́ẹ̀ ni pé àtìgbà tí bàbá wa yìí ti délé oyè ìgbà náà ní ti ń dùn ní ti ń dán ní ti ń dùn ní ti ń dẹ́ àti kírísítẹ́nì àti mùsùlùmí àtàlẹ́sìn àbáláyé ni wọ́n ti ń ṣe tó torí gbogbo tó ti ń gúnrégé torí àsìkò ó dá ọkọ̀ ojú ọ̀ gbogbo àlejò ìlú àtọmọ ìlú tó kọ́lémọ́lé tí ó rọkọ̀ púpọ̀ gbogbo ẹ̀ dùn àjọṣe papọ̀ ní ogúnrégé kò sí pélé mùsùlùmí lélẹ̀ àgbọ̀dọ̀ sílẹ̀ o kò sí pélé kírísítà lélẹ̀ ìjà ẹlẹ́sìnmẹ̀sì kò sí nílùú Agúnrégé àti kírísítẹ̀nì àti mùsùlùmí àti ẹlẹ́sìn àbálẹ̀ ó kàlùkù ṣe dáadáa síra wọn lásìkò bàbá wa bàbá wa so ohun tí mo wá fẹ́ sọ àsìkò bàbá wa yìí ń dẹ́ gbogbo ẹ̀yin tẹ́ wà nídàálẹ̀ lẹ́yìn ọmọ Agúnrégé ẹ̀dárí wálé ẹ̀wá sèmú tó dáa gbogbo ẹ̀ tí ń dẹ́ ó ti ń dùn òde nìkan ọ̀bẹ nìkan jà kálukú ń ṣe dáadáa kálukú ń wọlé wá ẹ̀kọ́ òní dálẹ̀ ẹ̀yẹ dààmú ẹ̀ wọlé wá ẹ̀ wá gbé ohun rere ṣe. ẹlẹ́ẹ̀kejì ìjọ nẹ́sífàtì ìlú Agúnrégé mo jẹ́ kan nínú wa ẹ̀yin ará Ghana tẹ́ jẹ́ nẹ́sífàtì wa ẹ ràn wá lọ́wọ́ nílùú Agúnrégé bàbá wa kábíyèsí wa ó ti fún wa nílẹ̀ wọ́n fún wa mọ́sálásí ẹ ràn wá lọ́wọ́ ẹ bá wa gbé díẹ̀ ń bẹ́ẹ̀ Ọlọ́run máa ràn yín náà lọ́wọ́ ẹ̀dárí wálé èyí tí mo tún wá fẹ́ sọ paríparí rẹ̀ ni pé nípa ohun tí bàbá wa sọ lẹ́ẹ̀kan nípa òkè ìgbàdì yẹn mo fẹ́ sọ kínkínní ń bẹ́ ìgbà tí òjò bá pẹ́ kó tó rọ̀ ìgbà àwọn bàbá wa onígbàdì ẹ̀kẹta bàbá wa ó dòjò àwọn wà kéékèèké ń gbà ní so àwọn ọ̀yá wa àwọn àyà bá délé wọ́n wá àwọn yẹn ó kó bẹ́ẹ̀ mẹ́jọ lókè wọ́n máa jó èmi sì ìwà ń kéèké ńgbà yẹn gbogbo àṣàyàn náà wà náà òbí sí i wọ́n máa jó wọ́n máa yọ̀ wọ́n máa pé báwa mọ òjò wá o òkè gbàdí báwa mọ òjò wá o báwa mọ òjò wá òkè gbàdí báwa mọ òjò wá pátá bẹ kó mẹ òjò ti dé òjò ló lè wá délé àwọn kéékèèké níbẹ̀ ni mo ti kọ́jọ́ torí àwọn ìyá bá ń délé àwọn máa kú yẹ̀rì báyìí ni wọ́n máa jó báyìí ni wọ́n máa jó báyìí so ń bẹ mo ti mọjú jó dọjọ́ àrùtọ́ àwọn wà kéékèèké bí ọmọ yìí á máa jó lẹ́yìn wọn á máa jó ibi tí mo ti kọ́jọ́ ní ìlú Agúnrégé ò ní bàjẹ́ o. àmín o àmín ẹ ṣé màmá o Ọlọ́run jẹ́ ká rí yín bá Ọlọ́run jẹ́ kí àgbà ó dalẹ̀ gbogbo àwọn kẹtọ́ mí àti kẹtí òmí nínú nǹkan yín Ọlọ́run ní fọwọ́ bàjẹ́ kan Ọlọ́run á jẹ́ kí gbogbo àwọn èso yín Ọlọ́run jẹ́ kí ẹ jèrè wọn àwọn ọmọ àtẹnubí àwọn ọmọ àti abẹ́bí Ọlọ́run jẹ́ kí ogun wọn kẹ́ jèrè wọn so Ọlọ́run á ní jẹ́ kí orí páyín Ọlọ́run jẹ́ kó parẹ́ nígbà Agúnrégé Ọlọ́run ṣe bí Ọlọ́run gbà bẹ́ẹ̀ Ọlọ́run ṣe bí Ọlọ́run gbà bẹ́ẹ̀ Ọlọ́run àwọn kẹtí nínú òkè náà Ọlọ́run jẹ́ kó rí bẹ́ẹ̀ kó ṣe bẹ́ẹ̀ Ọlọ́run pé òkè náà ó jẹ́ bí ẹni sọ̀rọ̀ rẹ̀ ó jẹ́ bí abiyamọ nìyẹn so Ọlọ́run jẹ́ kó rí bẹ́ẹ̀ kó ṣe bẹ́ẹ̀ Ọlọ́run Fátíà. báyìí ni àwọn mọ̀mọ́ wa bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ nípa àwọn àrà àtàwọn nǹkan ìyanu tí òkè àgbàdì àbúkè ìgbàdì máa ń ṣe. wọ́n ní báwọn ò bá lómi bójò ò bá rọ̀ rárá báwọn bá ti kọrin báwọn kọrin fún pé òkè ìgbàdì báwa mú òjò wá ẹ̀sà gbọ̀mọ̀ sí kọ́ ẹnu oníkan náà láti ń gbọ́ pọ̀n wọn lójó náà ni ó lé àwọn délé sẹ́rí òkè yìí òótọ́ mo ti máa ń gbọ́rọ̀ àwọn òkè lónìí ràrán o ṣùgbọ́n òkè ìgbàdì yìí gbogbo àwọn tó ń kọ́lé sí àdúgbò bẹ̀ wọ́n ilé sùn o àfọmọ ìlú tó bá jọmọ ìlú tó jọ ẹ̀jẹ̀ ìlú wọn àwọn ni wọ́n lè súnmọ́ bí òkè ìgbàdì wà bí mo sọ fún ọ yí pé òkè yìí làwọn ọmọ iléèwé kan gbìyànjú wọ́n láwọn fẹ́ gùn sórí òkè náà tó o bá fẹ́ gun òkè ìgbàdì tó o bá wo ẹ̀yìn tó o bá gbìyànjú àti wo ẹ̀yìn kò sáni àníwà jábọ̀ o torí pé òkè ìgbàdì tá à ń sọ yìí tó o bá fẹ́ gun ò gbọ́dọ̀ wẹ̀yìn tó o bá dẹ̀ fẹ́ gun ò gbọ́dọ̀ sọ yìí pé ṣebí bí wọ́n sọ yìí pé ń ṣe kinní kan lélẹ́yìí o ò ní mọ ibi tí nǹkan tí ó gbé ẹ sọ̀kalẹ̀
àwọn ọmọ sílé ìwé náà wá lọ́dún náà lásìkò ìgbà tí wọ́n máa ń ṣe kí ni àbẹ̀wò gbogbo bóyá wọ́n ní kí wọ́n lọ roko ni kò yé wa. àwọn ọmọbìnrin yìí àtọkùnrin wọ́n múra wọn lẹ́yìn wọ́n pọ̀ wọ́n wá gbé kámẹ́rà wọ́n ń gùn lọ. èyí tó wá jọmọ ìlú wa ní ẹ̀yin àjòjì ẹ má gùn o torí pé bẹ́ẹ̀ bá fẹ́ gùn àwọn gbọ́dọ̀ gbàṣẹ lọ́dọ̀ àwọn tó já wọn tó nílùú. ọmọléèwé yìí yẹn ọkùnrin tó mú lọ́wọ́ ó láwọn máa gùn jọ pé kí ni wíwọ̀ wà ń bẹ̀ arákùnrin mọ̀ gùn lóòótọ́ gẹ́gẹ́ bí n ta gbọ́ lẹ́nu àwọn bàbá ó pé ọ̀sẹ̀ kan tán tó mọ bí òkú ọmọkùnrin náà wà o wọ́n mọ tó gbé kúrò níbi tó wà tó lọ gbé jù sí ẹ̀yìn àpáta lọ́hùn wọ́n wá láàrin ìṣẹ́jú kan tí gbogbo wọn wà ń bẹ̀ òun náà ni atẹ́gùn gbé ọmọkùnrin yìí ó dẹ̀ lọ sọ́nù àti pé tẹ́ ẹ bá gorí òkè náà ó gbọ́dọ̀ sọ nǹkan tí ò dáa àwọn kan bẹ tí wọ́n ń pè ní tùràrí tó o bá lo tùràrí tó bá lágbára jù tó yóò bá kọ lójú ọ̀nà. ẹlẹ́ẹ̀kẹta ń bẹ̀ ni pé obìnrin tí bá ń ṣe píríọ̀dù ló gbọ́dọ̀ gorí òkè náà obìnrin tí bá ń ṣe nǹkan oṣù ló gbọ́dọ̀ gùn tó bá gbìyànjú àti gùn kò ní í délé. òdodo ọ̀rọ̀ ni tí mò ń sọ o wọ́n ti kọ́ síbẹ̀ pé obìnrin tó bá ń ṣe nǹkan oṣù ló gbọ́dọ̀ gùn bẹ̀ obìnrin tí bá ń yàlè ò gbọ́dọ̀ débẹ̀ obìnrin tó bá ń ṣe nǹkan oṣù tó bá lọ bẹ̀ kò ní wálé o òkè náà ó gbé mi ni tó dẹ̀ ka ọ̀kẹ́ ẹ̀mọ iye tó ti ṣẹlẹ̀ ńbẹ̀ so wá rókè tá à ń sọ yìí òkè tí máa ń gbin ni òkè tó ṣe pẹ́ ní mọ nǹkan tí ń gbin bẹ̀ ẹ gbọ́ ẹtú gbọ́ díẹ̀ nù tí màmá sọ ká tó wá bọ́ sórí ìrìnàjò bá ti fẹ́ dé orí òkè àjàǹgbàdì náà. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. ààfin ọba wa onígbàdí of Agunrege land ààfin wọn ní àwáyé tí a ti ń béèrè ìbéèrè ní ọ̀dọ̀ àwọn bàbá wa bẹ́ẹ̀ ni láti àárọ̀ sotiri wọn ni welcome to the palace of the onígbàdí of Agunrege land kí Ọlọ́run jẹ́ kárí àwọn bàbá wa pẹ́ Agunrege ibẹ̀ làwọn yẹn àtún lọ síbi àyè àwọn akọni náà Agunrege ò ní bàjẹ́ ṣe. a ti ń lọ sí òkè ìgbàdì ibẹ̀ là ń lọ yìí òkè tí àwọn bàbá wa tí wọ́n sọ fún wa ní ẹ̀gbọ́n tẹ̀ ń lọ ibẹ̀ náà ni à ń lọ yìí ẹ máa bá wa kábọ̀ láti lè ṣe Káyà TV Káyà rẹ̀ ṣe àkọ́kọ́. ṣùgbọ́n bàbá wa kábíyèsí padà yànnú àwọn olóyè pé kí wọ́n gbé wa jáde kí wọ́n gbé wa lọ síbi ìrìn àjò wa láti ìlú Ghana kì í ṣe ìrìn àjò kékeré o nígbà pé kí náà lè ti wù lọ díẹ̀. òkè Ìbàdí lẹ́ ń wò lọ́ọ̀kan yẹn o. náà láti ń wò díẹ̀díẹ̀ tó súnmọ́ bẹ́ẹ̀ díẹ̀díẹ̀ àwọn nǹkan àrísẹ̀mọ̀ nǹkan wọ́n lè gbàgbé tó bá ń bẹ ní Nàìjíríà pàápàá nílẹ̀ Yorùbá òkè Ìgbàdì lẹ́ ń wò bí èpo ó fẹ́ sí bọ́ọ̀hún o òkè Ìgbàdì nìyẹn o sẹ́ẹ̀rí gbogbo bí a wà tẹ́ ń wò lọ́wọ́lọ́wọ́ yìí béèyàn bá pẹ́ ń bẹ̀ jù ó sọ ìgbọ́ra ògbóǹtọ̀ mì ni o ibi tá a wà yẹn làwọn Fúlàní wà báwọn Fúlàní náà ò lè ṣe kíni báwọn lè sùn tó yẹ pé wọ́n padà sákò ń bẹ̀ ni ṣe é mọ̀ wípé àwọn Fúlàní ẹ̀yìn ilé ni ẹ̀yìn ìlú ni wọ́n máa ń gbé ibẹ̀ ni ibi tí wọ́n wà náà nù táwọn òtókè ti máa ń gbin tó bá ń gbin báyìí gbogbo wọn yìí lè sùn wọ́n ní wọn kì í lè sùn rárá bí gbogbo wọn ṣe sákò ń bẹ̀ nu o ni
wọ́n fi wá fún òkè ìgbàdì wọ́n jìnnà sí dáadáa ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ àwọn Fúlàní tó wá wà ń bẹ̀ báyìí ó jálágbára kan tó ṣe pé ó dà pé ìlú yẹn ni wọ́n bí sí. ẹ jẹ́ tó tẹ̀síwájú a ti ń gbéra lọ sí ìlú sórí òkè ìgbàdì. gbogbo ẹran ìjàmbájẹ́ ní pátápátá àgbọ̀dọ̀ kọjá bí wọ́n gbọ́dọ̀ sí níbẹ̀ yẹn láti jẹ́. òkè ìgbàdì olè ń wòye nínú àwọn kàdé tó bá ń lẹ̀ wá. ẹja lọ sí ìdíkà gbàdúrà ìgbàlá. olè ń wò tí tọ́lọ̀ ń fi kalẹ̀ sáàyè tiẹ̀. ẹja ìgbàdì ẹ̀rọ lè ní bẹ́ẹ̀rẹ̀ àtúntà wọ́n yẹ pé ọkọ̀ kalẹ̀ mẹ́rin láti àlàyé ti dáná wọn sí wa ń kó. ẹ gbọ́ òkè ìgbàdì tó ń wò yìí bí mo sọ fún ọ tẹ́lẹ̀ pé ẹ̀sìn ni wọ́n fi máa bọ́ ìyẹn àwọn tó jẹ́ àwọn tí wọ́n jẹ́ aráàlú bẹ̀ ṣùgbọ́n àwọn ni wọ́n á tún máa fi màálù funfun bọ́ wọ́n wá sọ pé tí wọ́n bá wá fẹ́ bọ́ màálù tí wọ́n bá pa ń bẹ̀ wọ́n á gbọ́dọ̀ gbé wọlé o wọ́n á gbọ́dọ̀ gbé wọ̀lú ìdí rẹ̀ ń bẹ̀ náà wọ́n ó ti sè é jẹ ìdí ibẹ̀ náà wọ́n ó kàtà sí wọ́n ó kó gbogbo ẹ̀ sí wọ́n ó ti ṣe kí ni wọ́n ó ti jẹ́ ó gbọ́ ẹ̀já débẹ̀ náà kẹwàá rí ní tí ń jókè àgòkè ìgbàlẹ̀. òkè ìgbàdì ṣé orí èdè náà ń wò òkè ìgbàdì òun náà lẹ́ ń wò yẹn o tí àwọn bàbá wa ń ṣàlàyé àwọn bàbá kábíyèsí ṣàlàyé fún wa òun náà ni gbogbo ẹ̀yin ọmọ adúláwọ̀ pátápátá ọmọ Yorùbá ẹ dákun nǹkan bẹ́ẹ̀ ń lè wà o ẹ má jà ta ilé wa lọ́pọ̀ ẹ má jà torí Ọlọ́run ọba wa ẹ má jà ta lọ́pọ̀ ẹ má pọ̀ ní ká wá ṣàǹfààní wọ́n tó bá mọ ara nǹkan wò dáadáa wá rí i pé gbogbo ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó ń bẹ lára rẹ̀ àwọn nǹkan mi ni àwọn tó bá mọ ojú mọ̀ pé nǹkan wà lára rẹ̀ bẹ́ẹ̀ náà làwọn yìí. bàbá wa tó ẹ̀rọ bàbá wa a kú gbìyànjú a rí i pé òkè tí àwọn bàbá wa ń dárúkọ sóun náà tí wọ́n dárúkọ lẹ́ẹ̀kan náà ẹ bá wa dárúkọ òkè káwọn èèyàn lè mọ pàtàkì òkè náà wàláhì gbogbo ọ̀rọ̀ yín wọnú ẹ̀ tó bàbá bá ṣe ń sọ lọ àwọn òkè tí bàbá ń dárúkọ fún wa lẹ́ẹ̀kan ẹ dákun sọ́kàn ní ẹ̀ lélẹ́yìn ni àbí kí ni orúkọ òkè yìí. òkè tí a ń pè ní òkè ìgbàdì gangan tí bàbá wa kábíyèsí ń sọ̀rọ̀ nípa ẹ̀ ńgbà tá a wà láàfin òkè yẹn gangan òun la wà níbẹ̀ yìí. òun la wà níbẹ̀ yìí òkè ìgbàdì. òkè ìgbàdì tó lóun ọkànrun tí sàbò bẹ́ẹ̀ lórí òun la wà níbẹ̀ yìí o. bàbá ìgbà tá à ń bọ̀ ní orí ẹ̀ẹ̀kan wọ́n sọ pé bí wọ́n bá bọ òkè yìí kí wọ́n bá pa màálù wọ́n ní ẹṣin funfun náà fi máa ń bọ tẹ́lẹ̀ wọ́n tún máa ń pa màálù funfun ṣùgbọ́n wọ́n ní ẹran tí wọ́n bá pa ń bẹ̀ kò gbọ́dọ̀ kọjá orí àpáta kékeré tá a rí ń bẹ̀ ṣé wọ́n máa ń dáná rẹ̀ ń bí ni àti pé kí ló fà á tí ẹran náà ò fi gbọ́dọ̀ kọjá. òkè ìgbàdì náà lẹ̀ ń wò yẹn o tó sọ pé òun fẹ́ kan ọ̀run tí wọ́n ní Ṣàngó bẹ́ẹ̀ lórí ló
fa sábàbí tó ṣe pé àwọn oníṣàngó ni máa ń bọ òkè náà ló fa sábàbí tí wọ́n fi ń fi màálùú funfun ẹṣin funfun wọ́n fi ń bọ. ṣé ẹ ti gbọ́ pé gbogbo ẹran tí wọ́n bá pa ń bẹ̀ pátá wọn à gbọ́dọ̀ mú wọlé o ìdí rẹ̀ náà wọn ò ti sè é jẹ. bẹ́ẹ̀ ni òrókè tá à ń sọ yìí àtọ̀ yípo ààyè kan ń bẹ látọ́ bá gbẹ̀gbẹ́ rẹ̀ ó ní iye ìgbà tó lè wọbẹ̀ o ó ní àsìkò téèyàn lè wọbẹ̀ ẹ gbọ́ nǹkan bẹ o. a tún gbìyànjú láti sún sókè díẹ̀ sórí bí adéhùn ẹsẹ̀ méjì díẹ̀ la gbé tí wọ́n ti sọ fún wa wípé gbogbo fóònù yín pátápátá kò séyìí tó lè sọ̀rọ̀ ń bímọ o kò séyìí tó lè rí náà ń bẹ̀ mọ́ àwàdà la pè é bá a ṣe gbẹ́sẹ̀ síwájú bẹ́ẹ̀ ni fóònù kú o tíná dẹ̀ ń bẹ lórí fóònù wa ibẹ̀ ni wọ́n bẹ̀rẹ̀ sí ti sọ ìtàn yìí pé ẹni tó bá jẹ́ ẹni tó bá ń ṣe píríọ̀dù lọ́wọ́ ò gbọ́dọ̀ wọbẹ̀ obìnrin tó bá ń ṣe nǹkan oṣù lọ́wọ́ ò gbọ́dọ̀ dé àdúgbò yìí àwa ní báwo ni wọ́n ó ṣe mọ̀ wọ́n ló ti wà wọ́n ti sọ fún ọ kó tó débẹ̀ nítorí pé gbogbo ibi tó yípo ògbòkè ìgbàdí àwọn ẹbọra burúkú ló wà ńbẹ̀ àti wípé síbẹ̀ wọ́n sọ fún àǹgbàtà dé wípé a lè lọ ọbẹ̀ lọ́sàn-án gangan ló fọ sábàbí táwọn aráàlú náà fi lè súnmọ́ láti máa gbé tòsí ẹ̀ ọ̀kẹ́ ìmọ̀ye ẹbọra ló pọ̀ ńbẹ̀ kò sí bá a ṣe fẹ́ lọ téèyàn ò ní fara kàn wọ́n bá a ṣe gbéra tá a ṣe débẹ̀ náà rí wọ́n sọ wípé ọlọ́run ló lágbára ṣùgbọ́n fún agbára ká bẹ́ẹ̀ tí ò bá mọ ọlọ́run bá dáadáa yóò tọrọ oore lọ́wọ́ ohun tí ò yóò tọrọ oore yóò dẹ̀ fa àdánwò fún un sórí ibi ìdí ọ̀pátá tó ń wò yìí onírànràn nǹkan ní ṣẹlẹ̀ ń bẹ̀ bíi mírèkù o ṣùgbọ́n ó ṣe wò ó ṣẹlẹ̀ tó ọlọ́run ò yọ̀ǹda fún akálọ́ máa bẹ lọ́hùn bẹ̀ bẹ́ẹ̀ ni ẹ tún já tẹ̀síwájú díẹ̀. a ti ń gun òkè náà lọ o àti ibi tá a déhùn gan-an tá a ti fara kan àpáta yìí ní fóònù ò ti ṣiṣẹ́ mọ́ o ó sì ń rìkọ́ọ̀dù díẹ̀díẹ̀ ó ti máa débi tí ò ti ní rìkọ́ọ̀dù mọ́ báyìí. agúnrege náà lẹ̀ ń wò yẹn o orí òkè ìgbàdì ibẹ̀ lẹ wà yẹn o sẹ́ẹ̀rí gbogbo orí òkè tẹ̀ ń wò yìí onírànràn àwọn àǹjànú ló ń bẹ ń bẹ onírànràn àwọn ẹbọra ló wà ń bẹ ló fa sábàbí tó ṣe wípé wọ́n sọ fún wa wípé tá a bá ti débẹ̀ ó lásìkò tá a lè lọ ibi tá a dé tá a ti dúró lẹ́ẹ̀kan yẹn ibẹ̀ ni wọ́n ti máa ń pẹran àgbọ̀nlù funfun fi bọ́ látara wípé kí àdánwò àbáwọn nǹkan tó ní lágbára ọmọ bá mọ ran àwọn aráàlú kí ìfọ̀kànbalẹ̀ lè dé bá wọn. òkè tẹ́rí tá à ń gùn lọ yìí ààyè gan-an láti gbọ́dọ̀ gbé fóònù gòkè o. sẹ́ẹ̀rí bó ṣe dúró báwọn. ayayaya a gbìyànjú adọ́gbọ́n sí apadà rí fóònù fún rìkọ́ọ̀dù díẹ̀ lẹ́gbẹ̀ẹ́ lókè láfi ráyè béèrè ọ̀rọ̀.
agòkè náà díẹ̀ wọ́n bó bá ti ń gùn lọ ò gbọ́dọ̀ wẹ̀yìn tá a bá fẹ́ wá wẹ̀yìn tó fẹ́ sọ̀kalẹ̀ wàá súré kọjú sẹ́yìn ló ẹ̀kan náà ni wàá máa fẹ̀rẹ̀wẹ̀lẹ̀ máa sọ̀kalẹ̀ òkè ìgbàdì ló ń wọ̀ ọ̀rọ̀ pọ̀ lórí ẹ̀ gbọ́ àníri jù báyìí lórí ètò yìí ètò wa ìtàn àwọn akọni ẹ̀dá láàrin wa lẹ́nìí lórí ètò yìí ètò wa lórí ìkànnì Kaya TV Kaya Radio ẹ ṣe àdúpẹ́ tó bá tún di ọjọ́ mẹ́jọ a máa kọ̀ǹtínù pẹ̀lú àwọn nǹkan tí òkè náà máa ń ṣe ẹ̀tùgbẹ́ lẹ́nu bàbá wa kábíyèsí akànfin lọ́rọ̀ díẹ̀ tí bàbá wa kábíyèsí sọ ni bàbá sọ̀rọ̀ tó pọ̀ ẹ ṣe àdúpẹ́ akí gbogbo àwọn àtàjọ ń ṣètò lórí ìkànnì Kaya TV Kaya Radio akí gbogbo ẹ̀yin tẹ̀ ń bá wa wò tẹ̀ ń bá wa ṣe rẹ̀ orúkọ tèmi ni Taofeek Shafihin Olapade ọmọ bíbí ìlú Ìbàdàn ọmọ jẹ́ nílé bàbá tó bí mi lọ́mọ Olúbísí Akínlóye bàbá wa fẹ́fẹ́ ọmọ májẹ̀mọ́ ìyàwó Kaya ẹni à ń wò tí ò gbọdọ̀ wòran igwe bẹ́ẹ̀ ni madam Olúbùnmi iwájú láàmú lọ àní jábọ̀ o yọkù tún di ọjọ́ mẹ́jọ ẹ ṣé àdúpẹ́ o ire lójú owó rí ire láàmú rí o ó dàbọ̀. Wọ́n lè ní mọ́ yàrá fáṣẹ̀ bí ká dé ẹnu gẹ́gẹ́ gẹ́gẹ́